Hello. Hello, ẹ káalẹ́ o. Ẹ kalẹ́ sà, ẹ káàbọ̀ sí Prince FM. Kí lẹ̀ ń là kọjá sà? Ìdúmọ̀ náà kọjá ní pé ọmọbìnrin kan mo sọ fún bí mo fẹ́ fẹ́ ṣùgbọ́n ìjọ wà wà bẹ́ẹ̀ níbẹ̀ bí mo tí wọ́n ń wo ọmọbìnrin rẹ̀ ọjọ́ jìbìtì èèyàn tó jẹ́ rẹ́rẹ́ tí wọ́n bá ní kó wá sọ́dọ̀ mi báyìí a máa sọ fún mi pé òun wà kò lẹ̀ ní wá á lè mọ̀ tọ́jú ilé kí n ṣe nǹkan fún òun. Mo ń béèrè bí ẹ kí ni pé kẹgbà mi nímọ̀ràn ọ̀nà wo ni mo lè gbà kí ni mo lè ṣe tí òfin gbogbo ẹgbẹ́ ẹ̀ kí gbọ́ mi tí mo tó rí sí láàrin wa. Ẹ má bínú sà, kí ni èjì yín? Mo ti wọ ọdún ní 45 bẹ́ẹ̀. Ṣé ẹ dẹ̀ wà òkè dáadáa abẹ́ láwọn ìpèníjà díẹ̀díẹ̀? Sá Mo ní ṣé ẹ wà òkè dáadáa abẹ́ láwọn ìpèníjà kọ̀ọ̀kan sà? àmọ́ wà ókè yẹn. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Mo ní security. Ẹ kọ́ṣẹ́ kankan ti yín sà? Ni mo kọ́ tẹ mo kọ́lẹ̀ fọ́gà. Owó tí ò sí déjì ìgbọ́rọ̀ mi tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Ṣé ẹ fẹ́ yàwó rí sà? Ṣé ẹ ti fẹ́ yàwó rí ṣó bímọ fún yín? Bẹ́ẹ̀ ni, Ó bí ọmọ mélòó? mẹ́ta. Ṣé ó ti wá lọ ní sà? Sá Ìyàwó yẹn ti lọ? ìyàwó mi á ti yọ wà gbàgbọ́. Ìyàwó kejì lẹ fẹ́ fẹ́ báyìí? Ìyàwó kejì lẹ fẹ́ fẹ́? Ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ dírẹ́fà local government kan tó lọ fẹ́ ìyàwó mẹ́ta ó bímọ 12, ìyàwó mẹ́ta ó jẹ́ 15, àwọn náà wá jẹ́ ìkẹrìndínlógún àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ tí yín náà ṣe jẹ́. Sà ẹ má bínú o, ṣé ìyàwó yín tó wà nù ilé ẹ má bínú pẹ̀lú ọmọ mẹ́ta pẹ̀lú iṣẹ́ security tẹ́ ń ṣe yẹn sà, ṣé ó ti tó jẹ dáadáa lé ó ti jẹ́ pé tó fẹ́ fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì sà ni bàbá mi, ẹ má bínú o. Ìlú tẹ̀ ní ẹ̀ òun tí wọ́n máa bọ̀ òun sọ̀rọ̀ òun ìgbọ́ kankan kì í. Kì í gbọ́rọ̀ yín nù ilé ẹ wá fẹ́ fẹ́ lòmíì àbí? Ṣùgbọ́n tẹ wá fẹ́ fẹ́ sí àwọn yẹn wá ń gba yín. Wọ́n ń gba yín ni. Wọ́n gbà yín pọ̀ ẹ má jẹ́ ń tàn yín o. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé Ọlọ́run ní í sọ yín? Iṣẹ́ Ọlọ́run ó sọ ilẹ̀ ń ṣe Ọlọ́run ó sọ ẹ̀ èdè olden days Ọlọ́run ó sọ la máa ń pèsè yẹn. Tẹ bá ti gbowó ti yín end of the month ẹ tó wá yọ ńbẹ̀ fóbìnrin kan tí ń gba yín. Ní tèmi ó sọ fún yín lélẹ̀ sà. Ṣé ẹ rí ìyàwó yín tó wà nù ilé yẹn ṣé ń gba alàgbà? Ẹ mọ̀ gbọ́. Ẹ lọ ṣe àtúnṣe láàrin ẹ̀yin àti wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ìyàwó kejì kọ́ ló kàn lọ́rọ̀ yín sà ẹ má bínú. Owó tẹ̀ ń fún yín tó wà ń ta tí ń gba yín yẹn ẹ̀yin mọ̀ fún ìyàwó yín nù ilé ẹ rí pé ara rẹ̀ ó wálẹ̀ dáadáa. Ṣé ẹ ti gbọ́ mà? Ṣé ẹ ti gbọ́ sà? Ẹ rí pé ara rẹ̀ ó wálẹ̀ dáadáa. Owó tẹ̀ ń fún ọ tó wà ń ta yẹn lọ́ máa fún inú ilé. Ẹ rí pé mọ̀ jẹ́ oúnjẹ tó yàtọ̀. Ṣé ẹ ti gbọ́ sà ẹ jọ̀ọ́ ẹ fi ìyàwó kejì lẹ̀ náà Ọlọ́run jẹ́ kẹ́ ẹ jèrè àwọn ọmọ yín. Ṣé ẹ ti gbọ́ sà bàbá mi? Ẹ ṣé. Owó tẹ̀ ń fún ara ta ìyẹn fún ìyàwó yín ẹ rí pé kò sóbìn tí ò láìkí owó kò tí ì sóbìn náà tẹ dórí alájà àgbà